الله عليه السلام الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم. Báàtì yòókù Ànábì Muhammad ní òdùmọ́ mi rárá. Báàtì yòókù Ànábì bàbá ní òdùmọ́ wọn rárá. Ẹni tí wọ́n torí ẹ̀ pè wá rè. Ìtí wọ́n ti torí ẹ̀ pè wá wá sáyé nìyí. Àti ìbọ́sọ́sù míì tó kọjá oṣù yìí. Àti ìbọ́sọ́sù míì tó kọjá oṣù ọ̀nà mọ̀lápà. Wíwọlé tó wọlé yìí. Wíwọlé tó gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ kí ìbànújẹ́ tó bá lára àwọn kó kúrò. Oṣù jọta bí tó parí. Ó yóò bọ́ Ànábì lẹ́ẹ̀mẹ́ta kó dúdú tẹgbẹ́ rẹ̀ lọ. Sallallahu alaihi wasallam. Wa ala ali sayyidina Muhammad sallallahu alaihi wasallam. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. إن تستفتحوا فقد جاءكم الفتح. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وجعلت له مالا ممدودا. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. إن هذا لرزقنا ما له من نفاد. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين يا الله يا رب يا مجيب الدعوات. Ọlọ́run wọlá àwọn tí wọ́n ń pè ní tí ò sí ẹni tí ó mú pípèrò yìí wá tójú Ànábì Muhammad lọ. Tàwa jókòó nítorí rẹ̀ fún ọjọ́ ìbí rẹ̀. Bẹ̀rẹ̀ látorí àwọn àyà wa tí wọ́n wà ní ìkàlẹ̀. Ọlọ́run mọ́sá járí màmá pẹ́. Sallallahu alaihi wasallam. Ọlá àwọn ẹni rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Àti gbogbo àwọn àyà wa látòkè tókè. Àmín. Ọlọ́run má fi wá sọ lórí burúkú ọmọ akéwú. Àmín. Tí í sọ pé àti kékeré nú ìyàwó àwọn àfáà wa. Èwo ni òjò yáláyà rẹ̀ lọ́nà wọn? Èwo ń kékeré? Ìyá wa kékeré. À ń kéré nu, kò sí kékeré nu gbogbo àwọn àyà tiwa. Látòkè dókè. Ọlọ́run má jẹ́ mànira láíláí. Albarka ọlá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Mo kí àfá wa Fakharun Nasab. Adama Allah hayatahu. Bàbá wa Tàṣí. Ọlọ́run má padà lẹ́yìn láíláí. Àmín. Ọlá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ̀yin la rí bá dúpẹ́ púpọ̀ jù. Nítorí pé gbogbo àná kọ́ ni gbogbo ẹbí jàǹfààní ẹ̀. Kò ká mi lára gbọ́jọ́ ti lọ. Òjò ní ká gbogbo má dùn. Ọ̀sánláwà. Bí ò bá fẹ́ lù ní òní lù. Abúgbọ́gbọ́mọ́lá. Bí ti rọ́ndọ̀ ti rí yìí, gbogbo àná pátápátá tó kù lọ́dọ̀ bàbá wa Wazirul Qadiriyah. Adama Allah hayatahu. Ọlọ́run kò sí wọ́n nínú iṣẹ́ ìdòdó jálẹ̀. Àmín. Àgbàdúà ni. Abúgbọ́gbọ́mọ́lá. Bàbá wa Wakilul Qadiriyah. Adama Allah hayatahu. Wọ́n ní wọ́n jẹ́ wọ̀kílù kan ní Ìbàdàn lánàá. Okay. Wọ́n ní ká máa jẹ́ gbogbo ẹni tí
ń bá ìyẹn jà tẹ́lẹ̀ rẹ̀ bá pé má tún jẹ́ kí wọ́n rá dírẹ́sì rẹ̀ lára rẹ̀ mọ́. má jẹ́ kí nǹkan kan wà nù nǹkan ní rẹ̀ tí ó mọ̀ wù ú ká fi mọ̀ pé ìjà ń bẹ lóòótọ́. Ajárí máa wọ́n lè mi bínú èmi ẹgbẹ́ jẹ́ kí wọ́n jẹ Naqeebul. Bí n bá bínú mo fẹ́ràn bàbá mi. Radiyallahu ta'ala anhu. Toró ṣiṣẹ́ tó fi lọ ni kò jẹ́. Radiyallahu ta'ala anhu. Ẹ̀yin tẹ́lẹ̀ mi bínú èmi ẹgbẹ́ jẹ́ kí wọ́n jẹ Naqeebul. Ẹ̀yin lẹ tó ń sọ tẹ̀já fi yẹn lẹ̀. Ọlọ́run má padà lẹ́yìn. Àmín. Nígbà tí wọ́n kí ìlú níyì tí yàn án ṣiṣẹ́ gbà ìgbà náà ni bàbá wa àgbàgbà wà kí. Radiyallahu ta'ala anhu. Bàbá wa Pálándó. Radiyallahu ta'ala anhu. Wàá bàjẹ́ kì í sè é. Kò sì ní bàjẹ́ láíláí. Mo fi rẹ̀ mo fi kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ń kalẹ̀. Bàbá wa Ìmátọ́lá wọ́n dìde lọ ná afáàbíkù lówó wọ́n ná tán tó wá fọwọ́ bọ́jú. Ẹ ti wá rí pé àwọn ilé ìtàn sára sí Salaty. Náà wọ́n láwọn ojú òde mi tá lè ní. Àmọ́ ìdí ìṣesí wọn yẹn mo rí. Ó ṣe mí lára gidi. Mo ń sọ ní ìwọ ní àná. Mo ní ìwọ tí wọ́n yin bàbá ẹ. Torí rẹ̀ òwú bàbá lẹ bàbá rẹ̀ ló kò mọ́ bọ̀ bàtà. Ya salam. Má bọ̀ bàtà. Torí tó ti yẹ kí wọ́n fi dọ́ ọmọ kọ́ máa rẹ ní ọ̀hún ṣe. Bàbá wa kún bàbá rẹ̀ nígbẹ̀ẹ́. Wọ́n mọ̀ pé kò lọ́mọ tí ó gbéjà. A dúpẹ́ fún yín púpọ̀. Nǹkan ní náà nífẹ̀ẹ́ bàjẹ́. Àti gbogbo ẹ̀yin bàbá tẹ ẹ kù. Ẹ dákun àsìkò ní. Ó dá ìlú lóhùn. Alhamdulillah. Gbogbo ìtókù náà lọ mọ́sà sí rọrùn. Àmín. Àlùbáríkà ọlá Naqeebul Muhammad. Sallallahu alayhi wa sallam. Bí wọ́n báyà tó bí wá ti bí wa tá a kọ̀ lé wa. Wọ́n bí wọ́n kọ̀ lé ní iná àmọ́ wọn ṣàǹfààní. Allah. Ìdá fi ráǹfààní lára wọn àdìmọ́nu ni wọ́n ń há fúnra wọn. Inna lillahi. Allah. Wa likulli hubbin fil hayati nihayatun. Ọlọ́mọ gbàrà lẹ́yìn lẹ́yìn. Amina. Ṣé ìní kan fẹ́ wá ní? Ewu gbogbo kí gbóná. Wa likulli hubbin fil hayati nihayatun. Gbogbo ẹni tí ò bá dúró lérí bí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, oríire ò ní ṣẹlẹ̀ sí. Allah. Kọ́kọ́ fà á wò ó. Allah. Pé tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Èdè mi fi fẹ́ràn RAODO nìyẹn o. Hafizahullah. Tí ó bá ṣẹlẹ̀ máa ń kọ́ dàmálà hasara. Wọ́n bá ní àrádọ́ni wùlọ fúwọ́ bílẹ̀ tàbí tọ́jú wọn lẹ́nu yẹ jìbì mi ní ìdíra kí ẹ wọ́n tẹ́rẹ. Yóò wà á má bọ̀. Láàbù tàbí ṣáàdì. Ó ti fò. Ìsáàlì ìgbìmọ̀ nìhú. Làyà tẹ̀sí méjìlá. Màláwí ẹni kàbílì kátàrà wọn. Ọlá àyà náà lò lókùnlá. Ilé mi náà wọ́n jogún adé. Àmọ́ lẹ làwọn ọmọ tí wọ́n bí tí wọ́n fi gbádé wọn lójú wọn. Allah. Adúpẹ́ tọ́lọ̀ ni ó di ọlá kó di ọlá. Gbogbo yín tẹ́ ń bú wa, ẹ̀yin la rí ṣàdúrà fójú. Bẹ́ẹ̀ bá bú wa bó là sí ọdún ṣe dé. Ẹ tún bú wa sí ẹ dákun. Ẹ tún bú wa sí kẹ̀ẹ́tì tó. Ẹ máa bú wa ń sọ.
Ọlọ́run ní tó takú síbẹ̀. Àmín. Ọlá Ànábì wa Muhammad. Tí Naqeebul ní máa le ní máa le. Tẹlomi ní ó sì le. Ọlọ́run ti dé mi ní tí kí n máa báyè mi lọ bẹ́ẹ̀. Bàbá ọlọ́jọ́ bí. Adamullah hayata. Lélé. Lagos. Lélé. Of Lagos. Lélé. Of Lagos. Ṣé ọmọ ọlọ́jọ́ bí ní ká pè ní àbí bàbá ọlọ́jọ́ bí? Náà ọmọ ọlọ́jọ́ bí ọmọ ni wọ́n lè mí. Bá ti lọ́lọ́ ẹ padà síta. Mo là ń lọ bá ti parí. Ẹ sọ bí ta bá ń lọ ní o. Ẹ má ṣẹ́jú ẹ sọ̀rọ̀. Mo là ń lọ. Lélé. Ọlọ́run mẹ́jọ ó bàjẹ́. Àmín. Wọ́lá Khidima àti tẹríba. Tẹ́ ẹ ti ń bá a bọ̀ láti ọjọ́ tí ń bá a bọ̀. Sọ́ọ́rẹ́ mi tó ń wò yìí. Mi lè torí nǹkan kan fẹ́ràn èèyàn mọ́ lẹ́yìn ìtọ́lọ́run. Torí gbogbo tí ń wò lára èèyàn tí fi máa sáré tẹ̀lé mo ti bẹ̀ lọ́wọ́ rẹ̀. Alhamdulillah. Mo bẹ̀rẹ̀ tún kí náà kan mo wá kọ́ tiẹ̀ fún ara mi. Mo ti gbàgbé pé orí ìkíní mo wà. Allah. Láyé tàbí ìbínú bí kálíbù lẹ́rù yàgò. Ọlọ́run la rí lára yín ní bàbá Salaty fi gbé yín láwàní. Mi bàdì hù bí láyé hù bá Muhammadi. Ẹni tá a bá sì rí Ọlọ́run lára ẹ̀ tá a bá torí ẹ̀ fún ní nǹkan àní kábà máa bú lérí ẹ̀. Ẹ fowó rà. Bẹ́ẹ̀ bá tán bá lè fowó rà ní Salaty, ṣé ẹ tún fowó rà Mọ́ríkàsì. Bàbá wa Lélẹ́kọ́ of Lagos. Ọlọ́run ọjọ́ bí tẹ ẹsẹ̀ lẹ́yìn tó ṣe déédé ọjọ́ bí Ànábì sallallahu alayhi wa sallam. Má jò jí àṣemọ fún yín. Àmín. Di ẹkùn lẹ́nìí. Àmín. Kó fi àlàáfíà lé. Àmín. Kí dùnú máa ló ń kà. Àmín. Gbogbo tí ń ṣiṣẹ́ nínú ara yín ó máa wá fi yín lẹ̀ lọ. Àmín. Àlùbáríkà Ànábì wa Muhammad. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil. Bàbá wa Ruknul Qadiriyah. Asòótọ́ dúró tì. Walladhi qaddara wa ada ẹ̀rí. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ tán rẹ̀ Ọlọ́run ní jẹ́ kú o. Kò ní pa yín o. Ó bá yá ẹ̀ làwọn Salaty àtúgbé ilẹ̀ tọ́ wa fún. Ìyẹn ṣe gbá mi lásẹ̀, ìyẹn ṣe gbá mi lẹ́sẹ̀ tí ó fi ilẹ̀ kó máa lọ. Yóò jọ mọ̀ pé so respect aṣọ tí ń bẹ lọ́rùn. Kò ní fi ẹ̀dẹ̀ kó lọ náà. Àwọn kan sọ pé bàbá àfáǹdá wọn náà fi lọ́fíńdà méjì bíntù pẹ̀lú ìkúnlẹ̀ náà fi lọ tọrọ bàbá àwọn lọ́wọ́ bàbá àwọn. Ẹtú bẹ̀rẹ̀ o. Ó bá yá lẹ̀ bí ẹ̀dàkùn sọ̀rọ̀ nù. Ìtàn bàbá wọn bí ní wọ́n pa yìí. Bàbá wa Kádàrá. Bàbá bú ọ̀nà bá ń tèmi lọ́mọ kékeré lójú àwọn ìyá wa. Ọmọ kékeré nígbà tó ti wà ń bẹ̀. Àmọ́ lẹ́yìn wọn, wọ́n tèmi lọ́mọ kékeré mọ́. Àwa náà bá bàbá Kádàrá. Wọ́n máa pàṣẹ Ádámù lẹ́rìn. Ó Kádàrá ó tún dé. Ní jòkó, bàbá Ruknul Qadiriyah. Wọ́n pa lẹ́yìn. Khalifa wa labbaika. Ọlọ́run sàmà májé wá. Ẹ bá ti ń lọ tẹ́ ń bọ̀, ẹ bọ́ lọ sí check-up. Ó sì pàtàkì o. Ẹ sì má jẹ tẹ́ fi sàlámà o. Láìlọ́nà yẹn lọ́wọ́ ń fà ìbájá sí. Kálẹ̀ lọ. Àmín. Wa likulli hubbin fil hayati
mo ti tẹ̀lé tó fẹ́ mú sínú. وكأنه يوم تعالى يمتدي. Mo bá gbogbo àwọn bàmá wa dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lára. Ibi ire tó máa wọ́n wọ̀. Nínú tó wọ́n jù láyé, òun ni kẹ́rí ọmọ yín fi síbi tó dáa. Bẹ́yàn bá fẹ́ tọrọ ọrú àná àbíyàwó àbọ́kọ, kó fi irun ti ráńdọ̀ ìtọrọ ọkọ. Wallahi Rabbil Kaaba. A máa ń tójú orí bẹ́ẹ̀. Òun ni pé òun náà dáwọn tó bí ìmọ̀ lé. Gbogbo ẹni tí ò bá máa gbóòdì inú ilé rẹ̀, ní tó bá pàdé gbóòdì ìtàkùbáńtà náà ni ó pè. Ní rí ọmọ àkákọ́ máa yẹ̀yẹ́ bàbá ń bàbá láláìsẹ̀, láláìrò, àfikọ́já sí kó ti kú bàbá rẹ̀ ó tó kù lé. Mo wá wò pé Rọ́ọ̀dọ̀ ipa tí ń kó nílé Salaty nínú QUADIRIYAH ní gbogbo Nàìjíríà kò kéré. Alhamdulillah. Irú rẹ̀ wọ́n nínú àná. Alhamdulillah. Irú rẹ̀ wọ́n nínú ọmọ. Alhamdulillah. Ẹgbùn owó ti yá ìbò. Wà á bà wá lójú jẹ́ láàmà á sọ fún pé ó ṣe sùúrù náà ni. Ọmọ wa, wọ́n náà kú ibó ti rí, ó yá yìí púpọ̀ ọ̀kẹ́ sóúnjẹ ti ẹ nìkan. Irú rẹ̀ wọ́n, ó tún wá wọ́n nú ọmọ akéwú. Ọmọ akéwú mi, òun ni ò jẹ́ káfà rẹ̀ nísìnyí. Níbi ọ̀rọ̀ kọ́rọ̀ máa lè gbé bá. Wọ́n mà tún ti bu yí o. Lágbájá báyìí ọ̀tá yín ni o. Lágbájá báyìí kíní yín ni o. Ẹ̀mí rẹ̀ ò ní sinmi. Mo ní kíní kan mú ayé mi ti fi ń lọ ayé mi tí ìfi lè gbó láíláí. Gbogbo wọ́n ti ń bá ti mọ̀ pé mi àti ẹjọ́ ń jà ń ṣàn blọ́kìn. Ìfẹ́ rí ọ, ìsìfẹ́ gbọ́rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bú mi, èmi máa. Adéwò lánàá, àwọn ọ̀dọ́ wọn kí ni wọ́n sálámà sí mi. Àyà wọn wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Nígbà tó wọ́n ẹnìkan wá lọ wá bá mi ó dára kún lọ. Ẹ má bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ máa ń bíbà yìí o. Oníkílódé, wọ́n láti lè ṣe mítìnì o. Ní àwọn ọ̀tẹ̀. Èmi náà máa jáde tán ni. Àkọ́kọ́ á bà mí lọ́wọ́. Òní tí fi ń ṣèyàn. Ó ń lo ogun, ó wá dé fìlà àtàjíà. Ayé ẹ ti bàjẹ́ o. A kan ojú ogun láwà yìí. Ẹgbẹ́ ti dé ìsàsàlátù ni. Kí ó fún mi kí n gbọ́. Irú rẹ̀ wọ́n nú ọmọ akéwú bí tí wọ́n ti lọ́dún ni. Ó wọ́n nínú mùrídí. Sẹ́ńtà kò sára yóò pọ̀. Ìwà wọn kò sí ní jọra wọn. Ìwà wọn náà yàtọ̀. A máa ń tí Ráúdọ̀ ń ṣe lérí nẹ́ẹ̀tì pẹ̀lú ọ̀rọ̀ ṣéun Salaty. Ó tó tí wọ́n sọ pé abẹ́wú ọlọ́dún kan ó rí nǹkan fàyè rẹ̀ ṣe. Ó hátà àwọn ẹni Ọlọ́run. Gbogbo tó ti dàrú gẹ́gẹ́ bí tí Fọ́ọ̀rù Násábì sọ ìdí ń jẹ́ àdáwọ̀ wa táwa náà ń bẹ̀lọ́ sí òun náà lẹ̀mí gúgùn. Nígbà tí mo lọ sí Túbá
Khalifa wọ́n di 92 wọ́n di 90 years báyìí. Ewu eri náà máa fi dérí ìlàfà. Wọ́n á fi bẹ́ẹ̀ pẹ̀ lọ́hùn. Ọlọ́run wọ́n sàdíkẹ́ mi tiwa náà mọ́ ọdún. Ó bá já sí pé a bá ní owó ni wọ́n ló kú owó tá ń ṣe ni. Alhamdulillah. Ó bá sì já sí pé ìdí àmú májèké mi kù ni wọ́n ní àbí kéwú tí wọ́n mọ̀ tó pọ̀ jù ní. Àwọn àtọ̀ tó ti wá kú tí kálukú ti rò pé kò sẹ́ni tó mà mọ́. Rọ́ọ̀dọ̀ àwùjáde wa. Hafizahullah. Wọ́n rí tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ níbi tá a ti mọ̀ lólùfún ẹni láyé méjì. Abukakumullah. Tó o bá ti ba lọ́nà méjèèjì pátì má bàṣẹ má yóò di stọ́pù ayé rẹ̀ nítorí gbogbo èèyàn kọ́ ló lè máa wá lọ ìrìn èèyàn mẹ́fà kan bẹ tí Sayyidina Usmanu sọ pé má tẹ̀lé. Radiyallahu ta'ala anhu. Bó o bá ti ń tẹ̀lé wọn jù ò ní bẹ́rí rẹ̀ bọ́ mbẹ́. Bí a bí èèyàn bí ń bá ń tẹ̀lé aládùkù èèyàn yóò sọ jẹ́ ní àbùkù. Kò ní tẹ́ ní yìí mọ́. Àmọ́ tí ìdámọ̀ ní àkírù ìgbà bìnníwájú bọ́ní mẹ́níwájú wọ́n ní màláàkì. Àmọ́ tí a bí àmọ́ gbà tí alábùkù èèyàn bẹ́ẹ̀ wọ́n bá lẹ́nu ọ̀nà bí yìí. Tọ́ní màláàkì. Wọ́n tàtàrà ẹnu ọ̀nà tí wọ́n ti bá ní wọ́n pàlẹ́ pé bàbá dí ẹnu ọ̀nà wòlíì Ọlọ́run báyìí lágbájá báyìí kódà ọ̀nà tí wọ́n bá bá lẹ́nu ọ̀nà àwọn ẹni Ọlọ́run wọ́n tún pọ́nlé. Wọ́n ní màníwájú. Wọ́n sì tún wá pọ́n abiyùn náà lẹ́gbẹ́ tó ń bẹ ti tó yìí náà ẹ sì tún gbà pé tòun tẹ́ ní àbùkù rẹ̀. Mẹ́ni tó máa bá dìrì mẹ́ni tó máa bá tò nítorí bí wọ́n bá kó yín papọ̀ kò lè sórí rẹ̀. Ẹ̀yẹ wu àwọn tó kú pẹ̀lú ààbò tó. Gbogbo wọn jẹ́ kí ni wọ́n dọ̀nà àlìjẹ́nà. Wọ́n dọ̀ lórí rẹ̀. Irú ikú ìwọ náà mà tí ó pọ̀. Àwọn àwọn ni wọ́n kú wọn má. Nítorí pé kò sí ẹni tó máa jọ tiẹ̀. Kò sì sẹ́ni tó máa sọ̀gbà tí ó tó. Wọ́n tó ń tilẹ̀kùn bá tí ò sẹ́ni tó máa kọ́kọ́rọ́ rẹ̀. Wọ́n jà lẹ́yìn rẹ̀. Wọ́n náà yọrí fún ní ìsànú ẹ̀nà wà pàtó. Àfá Rọ́ọ̀dọ̀. Hafizahullah. Ó wá nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run tányányá. Ó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún wọn. Ní tí ọmọ inú ilé mi ò ṣe. Lílí kọ́ mi sí ìwọ̀n. Màá ní máa bú bílẹ̀ ìsànàwó. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. Kí ni a lè ṣe tá a fi lè ní bàbá àwọn ẹni ìṣáájú àwọn ẹni tàná? Inú ilé àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń wọ̀ tí wọ́n ti ń pàṣẹ wọn kì í rí ọmọ mú débẹ̀. Ẹni bá fẹ́ràn wọn ni ó tẹ̀lé wọn wọbẹ̀. Wọ́n bí mi ò ní ó tẹ̀lé wọn. Òbí ráyè wọ̀. Tó o bá ti lè fẹ̀ ní ẹlẹ́ ìgbé kí tí wọ́n má bàjẹ́ inú ilé yẹn ti fúlù ó ti kú. Ẹni tí wọ́n bá fún ní pin number ní ọ̀rọ̀ ayé wọlé. ومن يطع الله والرسول. Ráúdọ̀ ti gba pin number. Alhamdulillah. Nítorí pé níjọ́ tọ́lọ̀ ń bá ṣoore fún ọ ẹni tó bá rí tó bá bọ́ ọdúnú èèyàn rẹ̀ nù ni. Níjọ́ tó bá tógun bá dé
ẹni tó o bá rí tó bá dúró tì ọ́ èèyàn rẹ nù ní. níjọ́ tó lọ ń bá sọ̀rọ̀ fún ọ ẹni tẹ́ ẹjọ́ rìn tó bá rí pé kò pè ọ́ má pé bínú oríire lára ẹni. kò sẹ́ni gbà tó lọ bá lọlé ẹ̀yẹ̀mí wò kó tó mọ̀ ta ọ̀tọ́ jìnnà ọ̀tọ́ jìnnà. lọ́dọ̀ àwọn jáde tán jáàmù ibi tó bìlọ́ǹgì sí gbogbo ẹni tí wọ́n sọ fún pé ẹ má bá wọn dá sí àwọn oníkẹ́ bá wa dá sí ẹ má bá wa dá sí èwo làbùrọ̀ bá wa dá sí ẹ fi wálé ẹjọ́ ká máa bá a lọ ìtẹ́yìn lérò pé àbábọ̀ ń bẹ̀ wò ẹ̀yin lẹ́ẹ̀bàbọ̀ níbi tẹ́ kọjú sí. Insha Allah. Ntí àwọn àtànáwá bá bọ̀ òun làwọn náà bá bọ̀. Kí ló bá bọ̀? Ọlọ́run ní gbogbo ẹni tó bá tẹ̀lé tòun Ọlọ́run. Tó tẹ̀lé tòjí sí Ọlọ́run. Ọlọ́run ni yóò máa bẹ̀ pẹ̀lú wọn. Àwọn ẹni tani, àwọn ẹni táwọn Ọlọ́run ti parí ìdẹ̀rẹ̀ wa lé lérí. Kí ló dé tó lè fẹ̀mí rẹ̀ lè fáwọn ẹni Ọlọ́run? Ọlọ́mọ rẹ̀ kéré. Ṣé wọ́n ló tọ́jú ọmọ ni? Àwa ń gbowó oúnjẹ tí wọ́n fi lọ lè. Bẹ́ẹ̀ làwọn náà ta ló wá yè wá. Òun ni wọ́n gbàtà yìí, ìtàn tí wọ́n gbà yìí kì í ṣe ṣeré ọ̀rọ̀ gidi ni. Níjọ́ tí bàbá wa kú, ní ìwádìí ṣe bí bàbá ṣe dáadáa fún lágbájá, wọn à béèrè wa. Àwọn ṣe lágbára, wọn à béèrè wa. Mo wá rántí ìtàn táwọn náà pa. Ìgbẹ́jọ́ tí kòmẹ̀kòmẹ̀, ìgbẹ́jọ́ tí àbáǹdákú wọ́n sọ ládùúgbò pé ẹni tí máa bọ ibi ẹran ló ti kú ẹ̀jẹ̀ ìtì ìyà. Wọ́n ní àwọn wá lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn àfọ́ alánàmú àwọn lọ gbàdọ̀ tífù àwọn bẹ̀rẹ̀ sí ní sà àwọn ń rí owó àwọn wá ń rí jálàbí hàndúgbà. Bọ́nà tí ń sí, bí tí ń sí, bí tí ń sí, bí tí ń sí díẹ̀ díẹ̀. Èmi náà rán tí ọ̀rọ̀ ńkà kí ni lágbájú ò wá fún wa kí kò wá kò béèrè wá fún. Ogun wọn tó bá ní wọn àbéèrè yín, wọn àbéèrè yín. Wọ́n náà béèrè ara rẹ̀ lára ṣe bàbá rẹ̀. 19 years ti kọjá báyìí nísìnyí. Ẹni tí ó ní ó wá ṣe báyìí ni ló fi rí báyìí fún wọn kò sí. Alhamdulillah. Ó fún mi mo fún ọ ni. Ó fún mi lówó mo fún ọ ládùúà. Ó fún mi níyì mo fún ọ lágbàlẹ̀. Èèyàn kì í fún mi èmi ní nǹkan kí n má ní tí mi fún. Afúnra ọ̀dọ̀ ló bèrè. Ó wá dá bímọ padà. Allah. La ilaha illallah. Èmi àti ẹ̀ sọ lọ́rọ̀. Ìta gbangba mo ti ń sọ yìí. Invitation tí wọ́n ṣe yìí wọ́n láwọn fẹ́ wá ìjà wá. Bí Mùsùlùmí ti rò pé òun ọmọ weekend point ní tó ọjọ́ ọmọ àkótú. Èyí rẹ̀ dàrú ó lè. Ìjọ jẹ́ kí n jẹ́ wá ẹyọ kan náà ni. A fi obìnrin afọmọ wa síbòmí. Inú wo òdùn inú wo òsì bàjẹ́. Inú wo ṣe kí ni? Ó sì bàjẹ́ akànfọ́rọ́ rẹ̀ lọ́wọ́ ni. Gátọ́ wá ní ìyàwó ń já nítorí wọ́n ń gbá front. Nílé àná rẹ̀ bẹ́ẹ̀ bá tó wá ní tọ́jú ọmọ mi dáadáa rẹ̀ dáadáa kún ńlá àwọn alẹ́kọ́kọ́ bí kẹ́ tó bí. Exactly bá ti gbọ́ bàbá ń dá máa gbà owó wọn máa fi lùkù wọ́n máa fi lùkù dédé bẹ́ẹ̀ lòun náà ṣe. Ọmọ mi sì ń bẹ tí wọ́n bínú léhùn tá a bá ara kàún lára ẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá gbóná ẹ wọ́ mi sí ní tẹ́mi wá ṣe láyé mi mo ṣe. Ẹ wọ́n mi sí tó bá gbóná. Láì gbé ẹnì kankan sí ató finish jà. Ó dẹ̀ nìkan ló lọ gba
àṣìáwá yìí orí Facebook ti dákẹ́ gbogbo wọn ti sùn wọ́n ti dákẹ́ wọ́n ti wà nù dààmú báwọn ṣe wá lọ yẹn kí wọn náà tún gbàbọ̀ mí kí wọn náà tún gbàbọ̀ mí kí wọn náà tún gbàbọ̀ mí ọwọ́ àbùkẹ́ tu wọ́n oníwọ́n kú ti lọ tán kí ló kù tá a ṣe ẹni ibi ló kù bó o bá ti rí kan ṣe. ìkànnì àwọn sàábẹ́ ẹjọ́ gbogbo ẹni tí ń bẹ bíbá ilé ní yí àníyàn rẹ ẹni bọ́dì tó bá fẹ́ fẹ́ràn fẹ́ torí tọ́lọ́hún ọmọ rẹ tó fẹ́ jù ọlọ́run ló fẹ́ bó o bá ti fẹ́ràn rẹ kó o fẹ́ràn ọlọ́run mọ́mọ́ yẹn láàmú ọlọ́run ó sì ọmọ yẹn nírin iṣẹ́ ìbànújẹ́ fún ẹ àfi kó o fi tọ́lọ́hún kún ọlọ́run fi Ànábì Ibrahim fi tọ́lọ́hún kún lára Ismaila òun ló fi rere tẹ́lá rẹ̀ gbogbo ẹni tí ń bá ń fẹ́ràn èèyàn kan nítorí nǹkan kan tó bá yọ tọ́lọ́hún kú ọlọ́run ó padà fi nǹkan òun ṣàdánwò fún àmọ́ tó bá fẹ́ nítorí tọ́lọ́hún wọ́n máa gbọ́gbọ́ wọn náà tó la fẹ́ tẹ́lẹ̀ ọlọ́run la fẹ́ràn lára ẹ̀ ọlọ́run ti ní bó ti rí nu gbogbo ara wa la fi fẹ́ràn tàbárà gbogbo ayé wa la fi fẹ́ràn tàbárà gbogbo tó wá ṣẹlẹ̀ yìí àwọn ò rí nírí pé wọ́n ṣe wá àwa rí pé lẹ́dúró bá ti ṣe fún wọn tó yìí ìtọ́lọ̀ ní ká ṣe làwa ṣe fún wọn. ṣé ọ̀rọ̀ bọ̀ má ló ka ẹ̀san lọ́rọ̀ wa nílé o ní máa sọ gbogbo ìgbà o. ọlọ́run ló fọkàn sí o tọ́lọ́run ní olóhùn ó ṣẹ̀san fẹ́ni dáadáa kò lẹ́ni tó ṣe dáadáa fún ní ó ṣẹ̀san fún ọmọdé wa. ṣé ọ̀rọ̀ bọ̀ ìdá tó ń tún sọ fún ọ báyìí nítorí kíní kan kó bá wa ní Salaty àfi ká máa yí padà káwọn àwọn ọmọ wa ká máa wà lélẹ̀ àwa kì í sọ wípé kí ọkọ ọmọ wa má fẹ́ yàwó lé bẹ́ẹ̀ni èyí tágbára rẹ̀ bá tó kó fẹ́ ibi tó bá ti bá rẹ̀ yóò máa níjọ́ tí Ali fẹ́ yàwó lé Fatima Ànábì bá Fatima jù sallallahu alayhi wa sallam òjijì Ànábì lójú ayé nìkan ló fẹ́ apadà wá rí pé n tó fẹ́ lè ní ọ̀dá ìyẹn l'Ànábì tí ló fi ní mọ́ fẹ́ yóò dẹrù rẹ̀ nù nítorí tó yára dẹrù yẹn nù láyé obìnrin l'àkọ́kọ́ mo wá gbádùn rọ́ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ọ̀pọ̀lọpọ̀ mùrídí ló fẹ́ gòkè látara àfẹ́ àmọ́ ìyàwó rẹ̀ ló kó bá ẹwà wọ́n ti sọ pé títí yín ló pọ̀ jù ń bẹ̀ kí n ti yín ẹ̀tún ti bẹ̀rẹ̀ kí n ti yín kí ó yẹ bí ọ̀tọ̀ ń tiẹ̀ tó bèrè oorun ìfún ọ àbọ̀ bèrè oúnjẹ ìfún ọ wọ́n ń ṣe díútì ní àwọn àfáà mi lọ́wọ́ nìkan. bí mo ṣe ń sọ yìí tó lọ tún ọ̀rọ̀ tí ráúdọ̀ ṣe tó lọ tún gbọ́ ìwọ náà lè sọ bẹ́ẹ̀ ojú burúkú ní ìdààmú ayé ẹ̀ àti ká má ní sẹ́wọ́ ni àti kó má jásí pé tọ́rọ̀ bá bẹ́yìn yọ ká máa ní ojú òtì. Allah inna al-jihada lakisamu wa fudalu afábíbù ní sí jáórì níbi jáórì wà sólẹ́tàní kàlàmọ́kè níbi jáórì wà sólẹ́tàní. gbogbo olórí pátá kó fẹ́rẹ̀ èrò ẹ̀yìn nítorí tọ́lọ̀ wọ́n kó àwọn èèyàn wá fún ọ kó fẹ́ jẹ́ sóríire àmọ́ ń sáré kọ́ máa rẹ́ sóríire ju tí wọ́n lọ wọ́n kọ́ ló pè ọlọ́run ní pè ṣiṣẹ́ tiẹ̀ kó báláǹsì ọmọ kan ní alòkùnrin ó yẹ kẹ́ ra lẹ́sà gẹ́gẹ́ yìí náà wọ́n ní tẹ́yìn bá déyàn bí mo ṣe tọ́ yín ẹ gbọ́dọ̀ rálé fún mi. bí ìsúná
mo lè gbọ́dọ̀ rà mo ní kẹ́yìn ti dé ìyẹn tèmi èló ni ṣé ó láàrín kàfẹ́ gbà ní òkú tàbí torí bóyá Sakina tí ń bọ̀ àbílú òkú àmọ́ kò gbọ́dọ̀ bàjẹ́ nǹkan mi ni in tó ṣẹlẹ̀ sábò tó ó jẹ́ kí kálukú tún sókò tó sán ha Kùránì nínú wa òun ha kí sínú ni ó tún wá bá kú sẹ́yìn dínkù à ń bọ̀ lánàá òjò bá ń rọ̀ ní èsì bá kọ́ọ̀tì wọ́n ní tàbá ti délé epo páàkì gẹ̀rù bọ́ọ̀lẹ̀ sẹ́yìn ibi tọ́jú erí mi dé mọ́jẹ̀ kí ní fídì mọ́jẹ̀ wọ́n háì páàkì àbíbù wọ́n yìí wà lọ́dọ̀ òjòkó wọn tó ẹgbẹ́ mọ́rin wọ́n á jòkó sẹ́yìn mo ti tẹ́ sí tí ní ìsìn méjì kọ́lù mi òun tó wùn náà sùn lẹ́yìn tẹ́lẹ̀ mo ti mú jẹ́sù bá nù wẹ̀gbẹ́ wo wẹ̀gbẹ́ yà yóò tó kọ́kọ́ wá lọ́gbà àmín ẹ̀dàkùn parí ọ̀rọ̀ mi Qala sallallahu alaihi wasallam ọ̀dà ǹgbọ́ máa fọdílù ọba bákírí bí kasrati salati wala siyami. Gbogbo ọmọ kí ó tó kù bí bẹ́ẹ̀ni kan bá sọ bí à ń ṣe mọ́lúdì àyẹ̀rọ ọ̀dọ̀ ọ̀rọ̀ Ànábì la fi yìn ó tẹ̀lé súnà ní gbogbo àwọn àyà wa lọ́ háwọ́dù fún yìí ó wá fún ọlọ́dún tó kọjá lọ náà kò gbá kọ́bọ̀ òsìní kẹ́ndà náà òun àkọ́kọ́ ẹni tẹ́bi orí ìlú ẹ̀ pé ilé àwọn aṣẹ́wù mi ibi tí mo ti gòkè ibi tí mo ti soríire èyí fi ń dúpẹ́ ní o èyí fi ń dúpẹ́ ní o dákun gbogbo ẹni tí ń ṣe mọ́lúdì lọ nílà káyì lọ jẹ́ kórí ẹ̀ pé lọ tají kó má wàá tàtàrà mọ́lúdì sàgbákò adénísì àjòkó nígbà tá àjòkó lọ tún júìsì ní ìkó wa ìgbé wáìnì ní ìkó wa pé ẹ sáà máa mú bẹ́ẹ̀ náà tún kó ẹran fáwọn àkan ni wọ́n ń lọ mí ṣèpà ní aṣọ mórí gbàgbọ́ náà sí lẹ́yìn mórí ibi ẹ máa gbà ẹjọ́ gbogbo wọn tó pè ní Ànábì tẹ́bí pa àwọn èèyàn Sallallahu alaihi wasallam. wọ́n jẹ́ sí ìwánú ilé rẹ̀ ó ń sọ fún wa pé dèdè tó fẹ́ jẹ tí ìdọ́dún ti pọ̀ wọ́n ní o fún yẹn ní nǹkan ṣe ní ọmọ tí ń ṣe mọ́lì bí sàárà àgbọ̀rọ̀ pọ̀ bẹ̀ tó bá padà yọ tọwọ́ ọmọrí àbámi ó dín ẹran ó sì dá sí méjì odidi mọ̀lú òkú kan sábẹ́ bẹ́ẹ̀dì kí ni bí inú ilé tẹ́kùtẹ́ bá ti pọ̀ jù ń bẹ̀ àhùn ni wọ́n. mọ́lì bí nígbà tá a dé Dakar wọ́n fi oúnjẹ ṣe wá léṣe bí ká má padà wálé mọ́. ojúmọ́ oúnjẹ 150 ni mo jẹ. 150,000 naira ló tẹ́ nìkan wà. ibẹ̀ àlejò náà àlejò Ànábì nìyí. àlejò Ànábì nìyí. wọ́n wá mọ́lídì rẹ̀ kìí ṣe pé bágbára rẹ̀ ti mọ wọ́n kó oúnjẹ fún ọ oko sínú ilé wọ́n kó díríǹsì fún ọ oko sínú ilé wọ́n kó ẹran dídí fún ọ oko sínú ilé ó wá ní bàbá lọ tán ìta yìí dá ọ̀sẹ̀ rẹ̀ léṣe ni ó sọ fún wọn náà bí Ànábì kò tó gba ìtúsílẹ̀ fún ọ wájú Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Ó tún wọ́n tún láìsì tàlẹ́yìn mọ̀lúdì gbogbo ẹni tí ń ṣe mọ́lì díẹ̀ lọ yí padà ń tọ́mọ ó jẹ ọ̀tọ̀ ń tí wọ́n bá fún yín ẹni náà fà Ànábì. Sallallahu alaihi wasallam. mi ò rẹ́ ń dábàá yìí dá láàmú gbàtà ti dé bí sí bẹ́ẹ̀ ló ṣe lọ́dún tó kọjá lọ ẹgbọ́n oní ẹ má gbowó rárá tó o bá jẹ́ kọ́rí ẹ pé bí mọ́lúdì tó fẹ́ ṣe kó o sírò máa ń di tó bá rò kan owó wo ìfúnpẹ́ agaju ní ìdánlọ́lọ́ yìí agaju lẹ́yìn tó lọ mú tẹ́sùbá àkọ́lọ̀ márùn sí wá ń kọ́rọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi
وسلم olódìdí wà á yin Abubakar ما فضل أبا بكر بكثرة صلاة ولا صيام máa fọdùlùkún. ما فضلكم أبا بكر ó ní Abubakar tẹ̀rí yẹn kò lọ́lá jù yín lọ látara àwẹ̀ tí ń gbà àwọn bí sọláàtì àbí látara àrùn tí ń kí kìí ṣe pé ìrun rẹ̀ ló dájú tí yín lọ kìí ṣe pé àwẹ̀ rẹ̀ ló dájú tí yín lọ. ولكن بشيء وقر في صدري àwọn ní kẹ̀kẹ́ tó fi gba wájú yín tẹ̀ fi gba الله nǹkan yẹn rìn lẹ́nu ọkàn rẹ̀ ni. الله kí ni nǹkan náà òun náà ní sí àná Muhammad. وقال صلى الله عليه وسلم gbogbo ẹni tí ò bá fẹ́ràn ṣéwù rẹ̀ إيه. tí ó lè kú torí ṣéwù rẹ̀ Allah. ṣéwù rẹ̀ náà ní sí pẹ̀lẹ́ ẹjọ́ gbèrè àjẹ́. الله amálẹ́rí òtítọ́ ni o. هي كن محبا máa jẹ́ ní tí ó máa fẹ́ràn. محبي وناصره ẹni tí ń bá ń fẹ́ràn àfa rẹ̀ wọ́n náà máa fẹ́. ونظام عداوة من عداوة وادي èèyàn wé bàbá Salaty wé àlífà Lagos State wọ́n ń jẹ́ nínú Salaty yà oníwò gba tiẹ̀ ọlọ́run kò sọ yìí kúrò lára ẹ̀ wọ́n náà ní láti pa fọmọ lẹ́yìn الله àdàbí tó bá jábọ̀ sí lóko الله àdàbí tó bá jábọ̀ sí lóko kí ló fẹ́ràn rẹ̀ ní tá a fà rẹ̀ fẹ́ ọ̀pọ̀ ọmọ akéwú ló ti ṣe rí ibú lára àwọn ìyàwó àfà rẹ̀ àmọ́ táwọn àfà wà fẹ́ lára rẹ̀ wọ́n sì máa gbọ̀n tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ tẹ̀tẹ̀ òun náà ní èsì ìpè omi ìgbọ́rọ̀ kí ló kàn pẹ̀lú ẹ̀ eré ni wọ́n wá ń ṣe kò sí ìtókàn wọ́n ń fẹ́ wọ́n máa fẹ́ lọ wọ́n náà máa bá wọn fẹ́ lọ́nà àyàn tó bá ti rí bó ń bá òun fẹ́ tó òun fẹ́ ni yóò máa sẹ́ni àlùbáríkà sínú ayé rẹ̀. الله ìfẹ́ ló sọnù lọ́kàn olórí sọmọlẹ́yìn ìfẹ́ ló sọnù lọ́kàn ọmọlẹ́yìn sólórí láàfin débi tá à ń lọ إلا bí kálukú lọ wò ó káàrin wa láti sọ ní àwọn bàbá wa dáhóró ilé tiwa là ń gbé àdélé àwọn bàbá wa máa níta ń ṣe yẹn ẹ̀san ni níta wá ń ṣe yẹn lópin ìgbà tó ti sọ lé bàbá rẹ̀ dáhóró mi ilé tiẹ̀ náà padà bọ̀ wá dáhóró lọ́la. الله Mùlánì Naqeebul Ashraaf رضي الله تعالى عنه nígbà tí wọ́n parí bí Ọlọ́run ṣògo tán wọ́n ní bí n bá ní kó wáyà yìí láti máa wá sí mi ẹsẹ̀ ó dá lé bàbá mi pẹ̀lú pé tọ́lẹ̀tì ìbẹ̀wọ̀n ó jìnà bẹ́ẹ̀ náà ní ti ṣe máa lò bá ti lò tí wọ́n fi lè bọ́lọ̀ الله رضي الله تعالى عنه bá ti lò tẹ́ fi lè bọ́lọ̀ àwọn kan wá àwọn àmì kan wá mi wá láti Sàngísà wọ́n á ní ṣébí tẹ́ gbé náà ní mo níbi tí ń gbé ni ìyá yín náà ni mo níyà yín jọ́jú mà mo níyà yín náà ni wọ́n ní tóun náà ṣe fún bàbá rẹ̀ lèmi náà ṣe fóun náà. رضي الله تعالى عنه ومن عداوة mo رافع ní mo kọ́lé àmọ́ ìsún bẹ̀rí من أبوته nígbà tí wọ́n ní ńlá mo ní ẹbí rẹ́ǹtì لم يستفيد من سواه قدر ما فقد sẹ́rẹ́ arákùnrin yìí ilé bàbá rẹ̀ tó dúró yìí ibẹ̀ ló gbé ó wá kó òkè ó wá dá Salaty dẹ̀ ó tún kọ́ mọ́sálásí sẹ́gẹ̀ẹ́ ìwọ̀n ń ṣe Ọlọ́run wá tàtàrà rẹ̀ ó wá kọ́ àwòyanu pé sáàfáà náà sì ní Ọlọ́run wá kọ́ fóun náà الله tòun ti bẹ́ẹ̀ náà kò tún wá jẹ́ kí ilé bàbá rẹ̀ dá الله ó yọ sọ́ọ̀bù fún ìyálé títí tajà kò kọ́ Salaty kúrò níbẹ̀ wọ́n náà mẹ́kọ̀ọ́ gíga àdéhùn ní mọ̀bílítà àlímì ẹni tí ò bá wo bó làwọn àká ti ga bí n bá ti ń lọ ní òmà wálẹ̀ ó tún fi lè gé ó sílẹ̀ ó ní nǹkan kan tí àní ní tí Abubakar ní وقر في صدره tí ò jẹ́ kí ẹlẹ́ bá kèésì èrúndẹ̀ wò ó kèésì àwẹ̀ nǹkan náà ó rìn lẹ́nu ọkàn rẹ̀ ni kí ni nǹkan náà òun nìfẹ́. وقال صلى الله عليه وسلم Yeah. Ó ṣeun. sọgbọ́ tún kẹ́kì fún mi kí n gbọ́. موتوا قبل أن
gbogbo wọn máa kéwú gbogbo wọn mùrídì tó bá di àsìkò ogun tó bá yẹrí ó ti kú kíkú tó dé o. Wọ́n sá kiri àlọ́ àṣẹ àwa ni ọmọ tí gbàdọ̀ mi àdó tí gbàdọ̀ pọ̀n àwa ni mo sọ ní ìwọ́lànà gbogbo wọn ni wọ́n jòkó báyìí kó dẹ̀ mi ò rí tẹ̀lé kan rò nígbà tẹ́ wọn lọ ni. Afáǹdá fi àkìtá lẹ̀ wọ́n fi àdáhùn náà lẹ̀ gbogbo ẹ̀ wọ́n fi yámù yálẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lérí àwọn ìyá wa wọ́n àsùnmọ́ àwọn ni wọ́n ń ṣe fún àwọn àbíkù ní tí ń ṣẹlẹ̀ yìí fọjọ́ ọ̀rọ̀ gbẹ̀rẹ̀ bó ní tí àbá yìí ń sọ wọ́n náwó sí yẹ́sẹ̀ dáàrọ̀ wọ́n yìí á rí wọ́n á lọ́gùn òjé lára rẹ̀ dáìwò lè gbé sára ro òògùn yìí ti ń jẹ́ ni. Ànábì ní ẹkú kọ̀bílà tẹ̀wọ́tì. Kó tó di pé kú òde ẹ̀yin kẹ́ ti kọ́kọ́ kú. Bọ́ọ̀bà ni mọ́tì ẹ̀yìn lè hayati. Ó ní kú tí mo ní ẹkú ni òun lójúlówó yíyè láyé òun náà fi máa bẹgbẹ́rẹ́ gbogbo wọn tó bá kọ́kọ́ dí ẹ̀mí rẹ̀ lẹ̀ fọlọ́ pé bó bá ti lè tán kó tán níjọ́ tí Àwàndá ń jagun ní Abẹ́òkúta ogun tí wọ́n ló lágbára jù nù ni wọ́n ti dí ẹ̀mí wọn lẹ̀ pé tó bá tẹ̀ já sí pé yíba yìí náà ló tán sí. Allah àìwá kú mọ́ tí wọ́n sì ti dí ẹ̀mí kalẹ̀ fún kú òun ló jẹ́ kó máa yẹ báyìí. Bọ́ọ̀bì tí ní Bùsákà yá tàtàyà. Ní ìgbọ́n tó wí. Bọ́ọ̀bì tí ní Bùsákà yá tàtàyà. A ní ìrẹ́ tó ń gbọ́ ni pa ẹ̀mí ara rẹ̀ títí tí ó fi wá dára àyè láyé. Gbogbo ẹni bá fẹ́ ga jẹgbẹ́ rẹ̀ lọ yóò ṣe wàhálà jẹgbẹ́ rẹ̀ lọ. Èmi ní ń sọ̀rọ̀ yìí, èmi nìkan ní ń wí, ẹ̀yin ń gbọ́ mi. Èmi ní ń làágùn, ẹ̀yin ò làágùn. Òbí tó máa rí ó bá jèrè sí ọwọ́ rẹ̀ yóò láàánú jẹgbẹ́ rẹ̀ lọ. Àfáà yìí bí ẹ̀mí ẹ̀lẹ́. Bábù Bákìrì ti gbé ilẹ̀. Wàá jí kẹ́nì kankan gbàkú lọ́wọ́. Ọmọ mi ò gbẹ́mi rẹ̀ lẹ̀ fún bàbá ẹ̀. Nígbà tó máa jẹ́ mú owó wá tí fi ń ṣe adìẹ tí wọ́n máa ń jí kó. Ọmọ yẹn ní ó kọ́ àlùbáríkà lọ. Oníṣègùn bàbá mi náà mú fún. Ó bèrè tí bàbá rẹ̀ fi wẹ̀ lòdà. Àwọn adúgbẹ́ lè Salaty. Alhamdulillah. Tí wọ́n fi wẹ̀ lòdà abálẹ̀. Alhamdulillah. Akúntún gbà lọ́dọ̀ ọ̀yá wa. Alhamdulillah. Wàjí Sàmírù ti bàtà ìkàbẹ́ ilẹ̀ yẹ́dẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ ti fi ìlúmọ́ra. Dájú bá wọn náà, gbogbo ẹni tó kù bí wọn ààrẹ ní kẹ̀kẹ́ pé búyàn. A ti wọnú mọ́lìdì báyìí. Gbogbo Salaty àpapátá. Gbogbo Salaty yẹ́yẹ́. Bàbá Salaty náà ní sọ fún yín bẹ́ẹ̀. Bàbá Salaty náà ní kí bàbá máa sọ fún ọ bẹ́ẹ̀. Ìkọ̀kọ̀ oníṣẹ́ ọ́. Ìkọ̀kọ̀ oníṣẹ́ iṣẹ́. Díẹ̀rù rẹ̀. Díẹ̀rù rẹ̀. Bó ti ṣe rí lọ́dún tó lọ. Ó ti rí lọ́dún tó lọ. Ẹ̀yin náà rí pé ẹ̀ tó sẹ́yìn lúsà. Ẹ̀yin náà rí pé ẹ̀ tó sẹ́yìn lúsà. Tó wá tún di lọ́dún yìí. Tún di lọ́dún yìí. Tún tàtẹ̀yìnwá lọ. Tàtẹ̀yìnwá lọ. Ilé mọ́lúdì lọ rí. Ilé mọ́lúdì lọ rí. Ó gbọ́dọ̀ wá. Ó gbọ́dọ̀ wá. Wá gbàdúrà. Wá gbàdúrà. Èyí tó fi mú àwa náà tún máa lọ lu òun. Èyí tó fi mú àwa náà tún máa lọ lu òlù. A máa gbé oríire sojú kan ni. A máa gbé oríire ṣe èyí sojú kan ni. Òkàdá mo kò gbọ́dọ̀ síkì lásìkò bàbá. Àmì kò gbọ́dọ̀ síkì. Kódà bá níbà kó bá níbà kó gbé wá. Kó gbé kó máa gbé bàbọ̀. Àjọ máa bọ̀. Gbogbo ààyè Salaty àpapátá. Gbogbo ààyè Salaty yẹ́yẹ́. Tẹ́kẹ́sẹ̀ tiẹ̀ náà máa gbé ń bẹ̀. Tẹ́kẹ́sẹ̀ tiẹ̀ náà máa gbé ń bẹ̀. Àwọn àǹkèrè jòkó. Àwọn àǹkèrè jòkó.
Lọ́mọ kìkì gani. Mọ́lúdì Lagos State ń bọ̀. Mọ́lúdì Lagos State ń bọ̀. Àtọmọ, àtaya, àtẹbí, àtara, ẹ̀kọ́ra ayé máa bọ̀. Tìlọrin bọ̀, ẹ̀kọ́ra ayé máa bọ̀. Àwọn àkànbẹ ọdọọdún náà jáde láyé. Àwọn kan bẹ ọdọọdún náà jáde láyé. Ọlọ́run fi Mọ́lúdì bò wọ́n láti rí. Wọ́n máa ti ṣe Mọ́lúdì tán. Ẹ̀tún ní gbókò wọ́n tà mọ́. Amálẹ̀ Salaty. Tọ́dún ó fi yípo. Iṣẹ́ ni. Ọdún ò tí ì dé nísìn. Wọ́n lọ Baghdadi. Àwa lọ túbá. Àdẹ̀ tí dúró. Ìrìn tún kú o. Ó kù ní kíní gángan. Wọ́n tún kíní ló bẹ́ẹ̀ bá tún pàdé wa. Ọlọ́run! Atunbotan bàbá, èyí tẹ wọ́n kù lálẹ́ lábẹ́ kán mi sí. Kò sì ní bàjẹ́. Ọlọ́run o! Ó ti lóhun lọ. Bí ìyá ní èrè ò bá sọ pé kó má lọ. Ṣé kó lọ? Ọlé kó lọ. Ọlọ́run o! Àkùnlá ní ẹ̀kẹ́kẹ́ o, ìyá lè rẹ̀ ń bẹ́ẹ̀ o. Àníyàn lómi lójú tèmi, èmi ló sì tẹ̀lé. Nípa ní ẹ̀rẹ̀ jẹ́, àbí kí n sì fi ọ́ sí dárọ̀ lóṣù ẹwà. Ọlọ́run o! Bí àníyàn ṣòwò ọdọ̀ ti rí rè. Bí àníyàn ṣòwò ọdọ̀ ti rí nìyí. Nílé ṣéwù rẹ̀. Ọlọ́run májò kábàámà. Burú bẹ́ẹ̀. Wọ́n máa sọ kankan fún wa, wọ́n ní wọ́n tẹ̀lé wọn, wọ́n padà fẹ́yìn sán. Àwọn ẹni tí ó dìgbà ń fẹ́yìn sán, àwọn ni wọ́n ń dọwọ́ rú lẹ́yìn. Nígbà tá a bá ní ẹjá jọ jòkó kájọ máa ṣe kankan náà ni wọ́n, ẹ wà ní àjọ nàyè ní sún. Sún báwo? Ẹ á jalẹ́bò ní tẹ́lẹ̀ ẹ sálẹ̀ kì í. Ọlọ́run! Èyí tó kù. Tó ń béèrè. Wọ́n lọ ayọ̀ ọkàn tọ́lọ̀ ń pò. Ẹlòmíì tẹ́rí pé ó fẹ́ràn lágbájá, kò fẹ́ràn nítorí Ọlọ́run. Nítorí nǹkankan ni. Ó fi fẹ́ràn rẹ̀. Níjọ́ bá ti wá jà. Àṣírí ìkéyàn rẹ̀ ó wà tú. Ẹ wo orí Facebook. Ẹ wo bí wọ́n ti ń para wọn lóko jẹ́. Wọ́n ti ń túnà sí ara wọn. Àbí bí ìgbà tẹ́rí wò pé. Náà wọ́n ní kí ẹ̀rí wò pé. Ẹ̀wọ̀n túnà sí ara yìí. Ìtúnà sírí tẹ́ ń túnà sírí wọn. Ń jẹ́ kí àwọn ẹlẹ́kọ̀ọ́ máa Salaty máa báyàn ṣe. Wọ́n ní Naqeebul wo ètò ẹgbẹ́ yàn máa ńgbà tó ti ga mọ́ ní ìfẹ́ jẹ́ túnà sírí ni mo fi dájò kó. Ìfẹ́ jẹ́ túnà ní máa dájò kó mi ó pé mi dú kẹ́ẹ̀tù ara tó wá jòkó kẹ́ẹ̀tù máa wá sọ́nà àbí kẹ́ẹ̀ máa tẹ ìkọ́dì lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ jẹ́ kúkú máa dárìn mi pẹ̀lú ọmọ akéwọ́ tí máa ń tẹ ìkọ́dì nínú mọ́tò ńbàyè rẹ̀ jẹ́ mi. Ọlọ́run gbogbo wa tí a wá bí wọ́n la bí lọ́dọ̀ tí ń jọ máa dùnú fáwọn òbí rẹ̀ wọ́n sà sí ẹnì kọ̀ọ̀kan wá náà lọ́mọ dùnú.